gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lẹ́yìn Alhaji Oríyọmí Hamzat ẹ bá mi share fídíò yìí kọ́ dọ́dọ̀ wọn ẹ jẹ́ kí fídíò yìí ó kan Alhaji Oríyọmí lára ẹ jẹ́ kí wọ́n rí ẹ sì fọ́ọ̀sì wọn kí wọ́n wò kí wọ́n sì sọ̀rọ̀ lórí ẹ̀. èmi ò mọ̀ bí wọ́n ṣe ṣèṣirò 2+2 tí wọ́n fi rò pé yẹ kó jẹ́ 22 àwọn ọ̀jọ̀gbọ́n ló yé o sẹ́rí fídíò tí mo fẹ́ play yìí ẹ̀yin ńlá káyì ẹ mọ̀ jókòó ẹ mọ̀ bá ń gbọ́pọlọ yín kalẹ̀ ẹ mọ̀ ronú lórí rẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí ṣé bẹ́ẹ̀ ni ó rí tó bá wá rí bẹ́ẹ̀ kọ́ kí lẹ rò pé yóò ṣẹlẹ̀. Alhaji Oríyọmí Hamzat ẹ súnmọ́ bí ẹ wá ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ bá yín sọ̀rọ̀ ṣé tòótọ́ ni tọkùnrin yìí sọ ẹ jẹ́ àjọ lọ sábàlá àríwí sí ẹ jẹ́ kálukú ọ lọ sọ èròǹgbà rẹ̀ síbẹ̀ farabalẹ̀ wo fídíò yìí dé parí à ń torí ọ̀já níta ní jà lẹ́kùnlé òun àní owó fídíò yìí dé parí náà. ẹ kìlọ̀ fún Alhaji Oríyọmí Hamzat tí wọ́n jẹ́ ẹni tó fẹ́ dupò gómìnà ní abẹ́ ẹgbẹ́ Accord Party ẹ kìlọ̀ fún Alhaji Oríyọmí Hamzat o torí wípé information tí mo gbọ́ lẹ́nu àwọn kan lánàá ni wípé sẹ́nitọ́ Sàràfà Ali APC ni wọ́n àwọn náà fẹ́ dupò gómìnà gbogbo ayé sì mọ̀ wípé Sàràfà Ali ò níbì kankan ti lọ gbogbo ayé mọ̀ wípé sẹ́nitọ́ Sàràfà Ali tí wọ́n fẹ́ fún ní ipò gómìnà ní APC tí wọ́n bá wọlé bóyá wọ́n wọlé sí yàrá wọn ni information tí mo wá gbọ́ ni wípé gbogbo ayé mọ̀ wípé àtọmọdé nípínlẹ̀ Ọ̀yọ́ àtàgbàlagbà nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n mọ̀ wípé ọmọ lójú bàbá wa Rashidi Ládọjà ní Alhaji Oríyọmí Hamzat ẹ jọ̀ọ́ ẹ bá mi share program ẹ kọ́ dọ́dọ̀ Alhaji Oríyọmí o èmi tí mò ń campaign tí mò ń polówó Alhaji Oríyọmí èmi ò gbà kọ́bọ̀ lọ́wọ́ wọn o èmi ò tẹ ẹ lórí ọ̀fẹ́ láti rí Alhaji Oríyọmí Hamzat rí ìta gbọ́ ni wípé nígbà tí ìbò bá ń bọ̀ tá a bá ń dìbò lọ́wọ́ pé bàbá wa Ládọjà wọ́n pe Alhaji Oríyọmí wọ́n sọ wípé kí Alhaji Oríyọmí kí wọ́n da ìbò pọ̀ mọ́ Sàràfà Ali pé kí wọ́n jọ da ìbò pọ̀ láti jẹ́ kí Sàràfà Ali wọlé gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ information tí mo gbé látẹnu àwọn kan nìyẹn o pé bàbá Olúbàdàn máa pe Oríyọmí Hamzat pé kó da ìbò papọ̀ mọ́ Sàràfà Ali láti jẹ́ kó du ipò láti jẹ́ kó débi kí Sàràfà Ali lè débi ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n á wá promise Alhaji Oríyọmí Hamzat wípé àwọn fún wọn ní nǹkan kan lókè àwọn bá ààrẹ orílẹ̀-èdè wa sọ̀rọ̀ ìyẹn President Bola Ahmed Tinubu pé kó fún Alhaji Oríyọmí ní ipò kan lókè bóyá wọ́n ti ń bá yín sọ̀rọ̀ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ Alhaji Oríyọmí àmọ́ bóyá wọn ò bá yín tí wọ́n ti bá yín sọ àmọ́ wọ́n sọ pé tí wọ́n padà bá yín sọ nìyẹn wípé kẹ́ ẹ da ìbò yín papọ̀ ìbò àkọọ́dù kẹ́ ẹ dà pọ̀ mọ́ ìbò APC tó jẹ́ ti gómìnà Sàràfà Ali nípínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Oríyọmí tó bá ṣe pé ọ̀rọ̀ ilé ṣe o àmọ́ tọ́rọ̀ ìbárí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tó wá ṣe é ajẹ́ pé yìí náà ẹ dalẹ̀ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ nù ẹ dójú tì wá nípínlẹ̀ Ọ̀yọ́ nù ẹ fẹ́ ká nígbàgbọ́ nínú yín mọ́ títí ayé nípínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn ẹ má da ìbò papọ̀ mọ́ ẹnì kankan mo fọlọ́run bẹ̀yìn ẹ bá mi share program yìí kọ́dọ́dọ́ Alhaji Oríyọmí Hamzat o ìlérí tèmi ṣe láti lẹ̀ wípé tẹ́ ẹ bá dupò gómìnà pé tẹ́ ẹ bá tiẹ̀ lẹ́fẹ́ ṣepò gómìnà ìyá Alhaji Oríyọmí Hamzat wípé màá wà lára àwọn tí yóò polówó fún yín èmi ò dìbò rí pé màá sì wà lára àwọn tí yóò dìbò fún yín tẹ́ ẹ bá wá fẹ́ kó ìbò mi jóná tẹ́ ẹ fẹ́ kí wàhálà gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kọjá sásán tẹ́ ẹ fẹ́ kọjá pé ìgbàgbọ́ tí gbogbo wa ní lórí yín nípínlẹ̀ Ọ̀yọ́ gbẹ̀yìn lẹ lè yọ ọmọ tálákà kó òun àjàgà tá a wà àwọn ọmọ tá a lẹ́bí tá a lára gbẹ̀yìn lẹ lè tẹ́wọ́ gbà wá tẹ́ ẹ bá wá fẹ́ kí làálàá wọn já sásán ẹ má da ìbò pọ̀ mọ́ ẹnì kankan nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá da ìbò yín pọ̀ mọ́ ìbò ẹnìkan ẹ dójú tì wá nípínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn o a sì ní ìgbàgbọ́ kankan nínú yín mọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ olólùfẹ́ Alhaji Oríyọmí Hamzat ẹ pè wọ́n níbi tí wọ́n bá ti máa gbọ́ o torí wípé ẹgbẹ́ fẹ́ ti jáde pé ẹ fẹ́ dupò gómìnà ẹgbẹ́ bàbá wa
lọ́lá jù lọ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni káyọ̀ gbogbo ayé sì mọ̀ wípé ọmọ olẹ́jẹ́ sí bàbá Olúbàdàn Sàràfàlì táwọn náà fẹ́ dupò gómìnà torí ẹfẹ́ ẹkọ Sàràfàlì ni wọ́n fún ní tíkẹ́ẹ̀tì APC ẹfẹ́ akọ ọ̀tẹ̀yìn lọ́rùn kọ̀tẹ̀yìn lọ́rùn gbogbo ẹ̀yìn ẹgbẹ́ APC Sàràfàlì ni wọ́n fún ní tíkẹ́ẹ̀tì gómìnà ẹlọ́kọ́lẹ̀ tí ọba wa rí bẹ́ẹ̀ Alhaji Oríyọmí Hamzat ẹ má da ipò yín pọ̀ bẹ́ẹ̀ nìkankan o ìbò tá a fẹ́ dì fún yẹn ẹ má dà á pọ̀ bẹ́ẹ̀ nìkankan torí wọ́n mọ̀ wípé bàbá wa Olúbàdàn ẹ lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu ẹ má ti torí ipò kẹtẹ fẹ́ gbà lókè kẹ́ ẹ da ìbò pọ̀ mọ́ ìbò ẹnìkankan o ọ̀rọ̀ pọ̀ nínú mi tí mo fẹ́ sọ information pọ̀ tí mo fẹ́ carry along àmọ́ ẹ jẹ́ kí n sẹ́nu kùnà. mo rò pé gbogbo yín ti gbọ́ sẹ́ẹ̀rẹ́ àwa ń tiwa àwa ò ní pátì o ṣùgbọ́n àdúrà tá a máa gbà ní pé gbogbo ẹni tí ó wọ tí ó dórí ipò tí ó ṣèlú láǹfààní kí Elédùmarè ọba wa gbé dépò àmẹ́ni tí ó dórí ipò tí lu ọmọ tọwọ́ rẹ̀ bàjẹ́ tàbí tí ó nífẹ̀ẹ́ Ìbàdàn nìkan Elédùmarè kò ní jí ó débẹ̀ láṣẹ Elédùmarè ṣùgbọ́n àwọ̀ pé pẹ̀lú bí ṣe ń rí yìí èmi ọmọ ẹ̀rọ ọgbà ọkùnrin yìí o èmi ọmọ ń tó rí o tó fi jọ bẹ́ẹ̀ o tó fi sọ ń tọ́ sọ o ṣùgbọ́n ọjọ́ tágé ọjọ́ tàgé ọfẹsẹ̀ méjèèjì jọ tágé tàgé ọ̀pọ̀lọpọ̀ náà ní sọ bẹ́ẹ̀ pé bàbá wa ọba wa àwọn ni wọ́n ní Accord Party wọ́n sì lẹ́ni ọlẹ́rù lọ́lẹ́rù ẹni ọlẹ́rù lọ́lẹ́rù Oríyọmí máa kó wàásù Àmúsátì máa kó wàásù lóde ẹ tètè jáde sọ̀rọ̀ o bẹ́ẹ̀ bá mọ̀ pé bí wọ́n ṣe ń sọ èmi ṣe ń rí ẹ tètè sọ o tẹ́ ẹ bá wá mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ẹ tètè sọ o ìjọ méke bá depo nù wọ́n lè mọ̀ nà o ìjọ méke bá dọbẹ̀ nù wọ́n lè mọ̀ bá wí o àmọ́ ìjọ bá domi nù ó ṣeé ṣe kọjá gbogbo ìyá rẹ̀ papọ̀ o Alhaji you know I love you èmi ò pé kí n ṣàkọlù ní ṣe PDP ṣùgbọ́n tí a bá ní sẹ́gbẹ́ ní opponent tálárí lónìí Accord Party ni ńlá sì ní lọ́wọ́ yìí náà wípé ó sì lè jẹ́ kẹgbẹ́ ó ní tí òfin ní jẹ́ pé kí wọ́n wọlé ọ̀nà pause that is my point torí pé whoever tó bá fẹ́ ṣe gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ tí ọba láàgùn kò ní mọ iye ipò tí ń lọ Alhaji Oríyọmí Alhaji ẹ wo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ gbọ́n jù mí lọ ẹ̀yin ni ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀yin lọ́rọ̀ kankan lórí ẹ̀ for now I reserve my comment.